Alase Nimi. Ẹ mọ̀ pé kò ń ṣe local dishes nìkan ni máa mú wá fún yín, àwọn continental dishes náà kò yé yín àti àwọn tó yẹ pé àwa kọ́ la ní àmọ́ wa ti fi twist tiwa sí ṣé ti yé yín òun ni máa mú wá fún yín tí mo mọ̀ pé ó máa ń ṣe ara lóore. Nǹkan ṣókí ni mo mú wá fún yín lénìí which is oat táwọn èèyàn ń pè ní coca oat lélẹ̀ gbẹrẹfu ẹ̀ lélẹ̀. Tẹ́ bá ti fẹ́ ṣe coca oat mo máa ń advise torí ẹlòmíì tó bá ń mú máa dà pé if àwọn kan ó yí ó le ó ṣe bákan lẹ́nu. As simple as the meal is ó lè complicated nígbà mi tẹ́ bá ń rò bó ṣe rí kékeré yẹn pé àṣìbí kakọ̀ dá ká máa pò ní so ó máa advice kí a kọ́kọ́ soak ẹ̀ òun lélẹ̀ tí mo ti soak sílẹ̀ lélẹ̀ báyìí tó ti yé yín banana dẹ̀ lélẹ̀ fún toppings then Miliki tá ó fẹ́ mú òun lélẹ̀ Miliki so ó ti ta ti soak lẹ̀ lélẹ̀ ara fi iyọ̀ díẹ̀ sí àti ṣúgà fẹ́rẹ́fẹ́ àti fi soak ẹ̀ so that gbogbo ẹ̀ á ṣẹ́ngẹ́mẹ́ngẹ́ má wulẹ̀ bú mi mo ń lo àlùbọ́sà mo ń ṣe oúnjẹ ìlú bàbá mi so mi ìlú àlùbọ́sà sílẹ̀ ìwọ tó bá ṣe ń darapọ̀ mọ́ mi kò ti mọ̀ pé kí ni mo fẹ́ more followers jọ torí ọlọ́run kó subscribe kó dẹ̀ share kó dẹ̀ bá mi share fídíò mi and hit on notification bell yẹn so that anytime tí bá gbẹ̀gbọ̀n if I upload you quickly watch it so àjọ kẹ́kọ̀ọ́ náà ni anything wá fẹ́ kí n ṣe ẹ fọwọ́ ẹ fi ṣe kí ni ẹ type sí mi nínú comment section Alase Nimi now let me get to the ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ omi mi ti gbóná ó ti hó dáadáa ẹ jẹ́ kó mi yín hó dáadáa ṣóyé so of course mi ò lè ṣe kíní nínú kíní kettle ó jó mi lọ́wọ́ so màá transfer omi mi tó ti hó tó ti gbóná yẹn màá transfer díẹ̀ ẹni fẹ́ kí ó tì yín kó ṣàn because àyè wà fún pé tó bá ṣe ń tìkì lọ ẹ lè máa fomi sí so ẹ má yẹ kó ṣàn jù láti lẹ̀ so ó ti tẹ bá dẹ̀ ní àwọn míì ń rò náà láti lẹ̀ pẹ̀lú gbẹrẹfu báyìí but ó máa ń take time láti dissolve and all that so eléyìí ẹ rí yàtọ̀ ẹ̀ ìtọ̀ soak àti ìtọ̀ soak ṣe ti rí yàtọ̀ ẹ̀ ẹ ti rí báyìí pé eléyìí ti rọ̀ gan lójú ju eléyìí lọ so eléyìí máa aid sharp cooking quick and fast òun ni ó ti jẹ́ so omi ti gbóná ẹ ti rí omi ti hó already so nǹkan tá a kàn fẹ́ ṣe lélẹ̀ akọ̀ọ̀ra ẹ ti rí báyìí ó ti dẹ̀ jẹ oúnjẹ kan ẹ̀ ń gbélẹ̀ o a máa yí ni mo máa yí bíi ti ẹ̀rìn ẹ má dá mi lóhùn so wọ́n tó bá kí mú oat náà ó dàbí ògì ó dẹ̀ dàbí migao ìyẹn tá à ń gbé ní coca no tapioca thank you so ó dàbí tapioca mọ̀ kí tapioca náà máa soak ẹ̀ so that ó máa rọ̀ process ẹ̀ náà ni but òun máa ń tètè rọ̀ àti pé òun quick ó fast ju tapioca lọ then gbogbo nǹkan tẹ́ lè fi ṣe toppings fún tapioca náà ẹ lè lò sí oat náà ẹ mọ̀ ẹ ti rí nǹkan tí mo sọ fún yín pé ó máa ń tètè rọ̀ nínú abọ́ tẹ́ bá ti soak ẹ̀ lẹ̀ ẹ ti rí but ó dẹ̀ máa ń thick it's a good fibre fún àwọn tó bá ń ṣe feed farm tó bá ń watch weight wọn tẹ́ bá mu oat nìkan láàárọ̀ bí ẹ rárá fi mọ́mọ́ ìmú àbákàrà àbóhùn nìkan lè dá mu àti bóyá bíi fruit kan bíi toppings bíi nǹkan tí mo fẹ́ ṣe yìí banana ni mo fẹ́ fi ṣe toppings ẹ̀ ẹ rí pé ẹ máa full dáadáa as in ẹ máa yó bámbám tẹ́ pé ó lè gbé yín for 6 or 8 hours a day fibre gidi ni so ẹ máa rò ó lọ ṣé mo sọ fún yín pé omi ò gbọ́dọ̀ pọ̀jù láti ilẹ̀ ti rí ẹ ti rí pó tíìkì so báyìí ó tíìkì náà ni màá tún hàd omi díẹ̀ mọ́ omi tí mo fẹ́ hàd mọ́ yìí lélẹ̀ ó ti ń pẹ́ o kò ń pẹ́ rárá lórí iná àbọ̀rọ̀jẹ́ ó máa pẹ́ ló máa fà ló máa ṣe kínní ẹ má fi ṣúgà já sí ní báyìí ẹlòmíì tó bá lo ṣúgà èmi ti fi ṣúgà sókè kínkínní mo lò so màá tún fẹ́ hàd díẹ̀ mọ́ so that á lè dùn dáadáa but ẹlòmíì tó bá ń lo ṣúgà ẹ lè lo oyin it's all well and fine ẹ lè fi oyin sí kò ní wàhálà nínú so torí mo máa ń like oat mi kó rich dáadáa so that ẹ bá ṣe ń gbé díẹ̀díẹ̀ báyìí tí mílìkì gan bá pòórá lójú ẹ pé bóyá ẹ ti mu mílìkì yín tán lórí àbí nǹkan ẹ sì máa taste milk níbẹ̀ so máa add milk díẹ̀ mọ́ ó sì ti jù náà is as good as done so
so màá ra add milk díẹ̀ mọ́ ẹ ti rí màá wá yí pọ̀ ṣe ti rí pé ó fine láti orí iná gan láláì tí sọ so ẹlòmíì tó bá kí ń like milk lórí oúnjẹ gbogbo ẹ yí pọ̀ mọ́ fún báyìí déédéé ni so ti yé yín báyìí so ṣe ti rí kò sí oúnjẹ tó lè taste lórí iná ẹ lè taste ẹ bí báyìí mi máa taste ẹ mo sọ fún yín pé mo fi iyọ̀ kínkínní it's just for taste anyway díẹ̀ ni o iyọ̀ díẹ̀ ni mo fi sókè àti sugar mo sì máa ní láti add sugar díẹ̀ mọ́ ẹni tí a bá ń ṣe fruit farm ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa watch kìíní o tí mo ṣe máa sọ fún yín ìwọ̀ntúnwòsì ni gbogbo nǹkan àmọ́ ogun má jẹ́ rárá yẹn èmi ò rí sí Ọlọ́run ní jẹ́ ká ṣàárẹ̀ o àmì o so ìwọ̀ntúnwòsì ní gbogbo nǹkan I do my thing moderately and I advise people as well ṣe pé míìkì yẹn ti kúrò lójú ẹ̀ báyìí so ẹni tẹ́ bá bù fún kò bá jọmọdé tó kì í láìkí kó máa rí míìkì lórí oúnjẹ àbẹ anything ẹ bù fún ó máa lè mú fún mi ò ní kò sí wàhálà ń bẹ àǹbólà tàbá ṣe tán. Toppings ẹ try láti máa fi àwọn toppings sí ó máa ń tún jẹ́ kí ó look fine and is very healthy. mo ti fọwọ́ mi o ọ̀rọ̀ tó bá dẹ̀ lè ṣe lè ẹ má try ẹ o kakọ bá like banana dáadáa just to I like this like this. Chicken J. I think we like banana. Milk to shake. Oh. Kí ló ṣẹlẹ̀ gangan? Alase ni mí. Èmi gangan ni. Tó bá gbóná jù ẹ̀fẹ̀, tí ó bá gbóná ẹ̀mí bẹ́ẹ̀. Ó ti dùn. Bọ́yìn ṣe lélẹ̀. O lè fi strawberry sórí ẹ̀, o lè fi apple sórí ẹ̀, ẹ lè fi banana sí báyìí, ẹ dẹ̀ lè má fi nǹkan kan sí. Kó jẹ́ milk yìí. Ẹlòmíì gan, mo lọ́rẹ̀ẹ́ tẹ́ pé kò like milk máa ṣe ṣẹ̀rẹ̀ lórí ẹ̀ báyìí. A ti po milk yẹn pọ̀ bó ṣe po, ó ti tó. Ṣó ti yé yín? So bí ó ti ṣe rí nìyẹn. Alase ni mí. Ẹ jẹ́ ká ríra lọ́jọ́ mi ọjọ́ rí. Ó dàbọ̀.